ọkùnrin kan tálíkà Ọlọ́run ni ó wá nífẹ̀ẹ́ ànábì púpọ̀. Anas ọkùnrin tá wí ó nífẹ̀ẹ́ ànábì púpọ̀, ó fẹ́ràn Muhammad púpọ̀. Kò sí ní kankan, ìsì máa gbọ́ pé àwọn èèyàn máa lọ tọrẹ, wọn a máa lọ fún ànábì lẹ́bùn. Ànábì náà ní dábọ̀. Finnufusi azima. Ẹni ó bá yòbó ànábì dáadáa, lákùn jòkólẹ̀ dáadáa kó yòbó ànábì dáadáa. Tẹ̀síma. Wọ́n ló ti tán fún ẹni èèyàn ló wí bẹ́ẹ̀ kìí sọ lọ́wọ́ ọba. Ọkùnrin yìí ó nífẹ̀ẹ́ ànábì. Ó wá rí wípé àwọn èèyàn máa gbé ẹ̀bùn lọ́dọ̀ ń ṣe Ọlọ́run Muhammadu. Ó sì wò òun náà kó fún ànábì lẹ́bùn. Kò ní kankan. Ọkùnrin tá a wí tó bá jẹ tàárọ̀ kò mọ̀ tí ó jẹ lọ́sàn dépò tí ó mọ̀ tí ó jẹ lálẹ́. Ó wá wò pé kí lòun ó ṣe, ló bá lọ nu oko kan, ó lọ kó àwọn èso tó kó sínú gbá yìí, àwọn èso yìí ti bàjẹ́, kò dáa. Bó ti kó èso yẹn sínú gbá ó ṣànú, ó dọ́dọ̀ ànábì wa Muhammadu. Ngo dọ́dọ̀ ànábì, ó bá ànábì ní mọ́sálásí àtàwọn sàhábé. Ó ní ya Rasulullah, ya Habiballah. Ó ní mo dé, báwọn èèyàn ti máa wá fún yín lẹ́bùn, èmi náà gbé ẹ̀bùn pàtàkì wá fún yín. Ànábì ní kí ló gbé wá? Ó ní ẹ̀bùn tó ń gbé wá fún yín nìyí. Bá ànábì ti sí igbá yẹn, ànábì rí àwọn èso oríṣiríṣi nínú ẹ̀. Ànábì bá ń jẹ lọ́yọ̀ kọ̀ọ̀kan. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. Ànábì bá ń jẹ èso kọ̀ọ̀kan, bá ànábì ti ń jẹ èso kọ̀ọ̀kan bẹ́ẹ̀ nínú ànábì ń dùn, lànábì rẹ́rìn. Ànábì rẹ́rìn, ìtàsí màmá ànábì ní pé wọn kì í jẹun tán. Kò sí tó lè wà níwájú òṣìṣẹ́ Ọlọ́run Muhammad, ànábì ò ní jẹ tán. Àwọn sàábé wá wò pé ó yẹ kó ń ṣe Ọlọ́run kó ṣẹ́kù fáwọn. Bá nábì tí ń jẹ èso kọ̀ọ̀kan lànábì rẹ́rìn. Bẹ́ẹ̀ nínú tálíkà tó gbé èso wá fún ànábì ń dùn, inú rẹ̀ ń dùn, àrí ànábì fi jẹ tán pátápátá. Nígbà ànábì wá jẹ tán, àwọn sàábé wá béèrè lọ́wọ́ ń ṣe Ọlọ́run, wọn ní ya Muhammadu, kí ló dé ẹ̀yin jẹ nǹkan tán ẹ̀jẹ̀ léyìí tán, kí ló ṣẹlẹ̀? Ànábì ní bẹ́ẹ̀ ni àfikín jẹ́ tán, ṣe rí èso tí ọmọkùnrin yẹn gbé wá fún mi, ọyọ kọ̀ọ̀kan rẹ̀ ó korò ju bàrà lọ, ó korò ju ewúro lọ. Àmọ́ bí n ti ń jẹ yẹn, mo gbọ́dọ̀ máa dunnú kó máa rí i pé inú mi ń dùn sí n tó gbé wá. Tí n bá wá fún yín lọ́yọ̀ kan àbí méjì ń bẹ, ẹ̀yin ò rí kòkòrò, ẹ sì sọ̀rọ̀, ọ̀rọ̀ tẹ́ ẹ bá sì sọ yóò jẹ́ bànújẹ́ fọmọ. Yorùbá ànábì ànábì òun náà bí lónìí lásọjọ́ bí wọn. Wàláhì bọ̀ ọba Yorùbá àná pọ́lọ̀ ti ṣe ọkù látọdún tó lọ ń bọ̀, àìmọye òjò rọ̀ tílẹ̀ ti mú.
atẹ́gùn ikú ó fẹ́ lu àwọn èèyàn púpọ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ọba tí ó kàwọ́ kúnnú kó ti wà nù sàárè lónìí dákúbà nìdé fọ́lọ́hun lẹ́ẹ̀kan náà kálùlù yẹn wàláyé ẹ̀yọ̀bọ ẹ̀dákun gbogbo àwọn ọkùnrin tata kété ẹ̀dákun ẹ̀súnmọ́ mi yà yín àwọn kan bẹ lérí rọ́jú jẹ rọ́jú mu báyìí àgbákò ṣẹ̀ṣẹ̀ ń ṣe ẹlòmíì lọ́wọ́ báyìí ni ọba tó dá ọ sí látọ̀ọ́dún tó lọ erí fọ́ ẹ erí fífọ́ ló fọ́ ẹlòmíì ló dèrò ọ̀run òjijì ọlọ́run ló mọ iye erí tó ti fọ́ wa tá a bá sì ti lo paracetamol sí ọlọ́run ó sì ní owó sàn ta ló dá ọ sí lónìí wàláyé ẹ̀dá mi lóhùn dáadáa ibà lásán ló mú ẹlòmíì ló di ọ̀run òjijì ló dèrò ọ̀run òjijì ọlọ́run ló mọ iye ibà tó mẹ́mi pẹ̀lú rẹ̀ tá a bá sì ti lọ sọ́spítù tá a tó lọ á tó dé padà ẹlòmíì ibà náà ló mú ó dọ́spítù báyìí ó dèrò odò sàárè ni. Allahumma salli ala Muhammadin musidi díẹ̀díẹ̀ ẹ dákun ẹ bá mi wí dáadáa ń bọ̀ àmọ́ yìí tá a wí lọ́dún tó lọ tọ́lọ̀ ń ṣẹ́wà kù títí lónìí máa mì sọ́tún máa mì sọ́sì ẹlòmíì ò rárá kò rí bọ́dì gbé mọ́ níbi àgbákò tó kọlù lọ́dún yìí. Allahumma salli ala Muhammadin gbé fọ́mọ yẹn kí wọ́n náà lù bá nírì wàláyé ohun yẹn ò tí ì dọ́dọ̀ mi dáadáa. Ya wasi al-ihsani salli ala Muhammad Allahumma salli ala Muhammad ẹ má jọ sáré torí Ọlọ́run. Ya wasi al-ihsani salli ala Muhammad Allahumma salli ala Muhammad wàláì ohun àwọn ìyá wa ìtúnbò tàwọn bàbá mẹ́lẹ̀ lọ tọ́ àdìmíṣàní àtọ́hìrì lè mú máa jà Allahumma salli ala Muhammad. Ó ẹ dákun ẹ̀yin oní ẹ́ńjìnì yìí ẹ dákun ẹ̀jìn ilé kan náà dáadáa kó sọ̀rọ̀ jàmálì làwà kẹ́ àyọ̀nàjú sọ̀rọ̀ báyìí ń jàmálì kẹ́ àyọ̀nàjú